bó bá jẹ́ wípé ẹni tó lówó lọ́wọ́ ni wọ́n bá fẹ́ yàwó tọ́lọ́run wá ṣàánú rẹ débi wípé kì í ṣe owó nìkan níyàwó rẹ ní lọ ó tún ló kọ láwùjọ níwọ náà wá wò wípé nígbà tó ju àwọn sódò ẹja ńlá ló mú ó ti wá lówó lọ́wọ́ nù ó ti lókìkí nù ìwọ náà wá make use of that opportunity kí ìwọ náà wá nǹkan kan dìmú kán mọ̀ wípé ọkọ lágbájá iṣẹ́ tí ń ṣe ní kó jẹ́ wípé ọkọ rẹ tóun ti níhun kó ran orúkọ tiẹ̀ náà lọ́wọ́ kọ mọ́kàn dúró bíi wípé ọkọ lágbájá nìkan náà ná mọ́ ọ sí èyí iléeṣẹ́ ọ̀rí kankan sí èyí okòòwò ọ̀rí kankan dálẹ̀ èyí iṣẹ́ aládàáni kò sí kankan ó sì lè ṣiṣẹ́ lọ́ndé èèyàn ọwá wọlé ayé rẹ títí ọ̀rí tó fẹ́ fi ṣe mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ọwá wò wípé ìyàwó rẹ kú ti ṣe kinní kan kọ ọmọ mánéèjì ẹ̀ ọmọ mánéèjì bísínẹ́sì tiẹ̀ alájìkẹ́jú ó dọ́ ọ lójú wípé ọ padà kábàámọ̀ bọ̀ ń bẹ̀ ni ìyún ṣe pé reality pọ́nbélé ni sọrí kò sí tó ti tó iyì wípé kí ọkùnrin náà ti ọwọ́ bá kòkó rí nǹkan mú jáde wípé ìyàwó mi gbà mo mọ̀ wípé ó lè mọ́ tó in tó yẹ kí n fún ọ o mo mọ̀ wípé level mi in term of pé owó níní lọ́wọ́ mo mọ̀ pé ọ ní jù mí lọ o mo mọ̀ pé ó lè mọ́ dọ́ lójú o bọ̀ ìwọ náà sáà mọ̀ wípé nǹkan kan ti àpò ọkọ rẹ jáde sọ́wọ́ rẹ̀ ìwọ ò ṣeyún tí ẹ gbogbo opportunity tó yẹ kó mú lò ó rí kankan mú lò bí ó ti ẹ̀ yọ lówó ni tí wọn náà dá sórí nǹkan kan ìsà ń bọ́ ọ náà ni ìràsọ sí ọlọ́run òní fún ọ lóúnjẹ ọwọ́ àwò wípé kárí àti ẹ̀hún níbo lọ ti fẹ́ bẹ̀rẹ̀ kárí àti ẹ̀hún kó kọ́kọ́ walẹ̀ síbì kan náà kó wá mọ́ mánéèjì ìyàwó rẹ̀ ó padà kábàámọ̀ bọ̀ orí afẹ́fẹ́ la wà gbọ́dọ̀ mọ́ ẹ dákọ àwọn tó ti ṣe ṣáájú rẹ tó jẹ́ wípé àwọn tán ti ẹ̀ ṣe pẹ̀lú àwọn tán nífọ̀n tán lẹ́ẹ̀kan náà ni wọ́n padà kábàámọ̀ ni ìyàwó àbí ọkọ gbéyàwó lèmi mọ́ ń rí ní ìsìn ìyàwó ní gbé ẹlòmíì ọ̀pọ̀ olè mi lèmi mọ́ ń gbọ́ tán mọ́ ń sọ ní ìsìn àwọn obìnrin kan wọ́n ti ń dẹrù ọkọ ta pé ó yá alele ìtún gbọ́dọ̀ régùn rẹ nú ilé mi mọ́ yóò rí bẹ́ẹ̀ ṣé bí wọ́n lọ pa kàríà rẹ tì ngbà tó kẹ́rù pé ìyàwó ń relé ọkọ ìyàwó ò relé ọkọ kán rè kẹ́rù rẹ báyàwó mọ́ ìwọ lọ ń ṣe dàgìnì sọ̀rọ̀ ọmọ tó yí ògbọ́n jọ́ tó sì bí ọ náà wọ́n láwọn bí àrólé ìwọ lọ sagbá lọ sagbọ̀n lọ di lọ lé ìyàwó tiẹ̀ ọ wá káti ẹ̀ tún wá tiẹ̀ sọ wípé kò sí tó burú ń bẹ ọ di lọ́nu tíwọ náà bá tún wá mọ̀ wípé tí mo fẹ́ fayé mi ṣe rèé tíwọ náà bá tún wá lè jókòó tó sunrun mẹ́ta tẹ́dà sùn pé opportunity ní jẹ́ mú lò ìwọ ò mú lò àsán pọ̀ tí róúnjẹ àsìkò ọ̀n rí tibítibí ṣe wọ́n ra aṣọ sí ọlọ́run ọ̀n gbé mọ́tò bọ̀gìnìbọ̀gìnì jáde àwọn èèyàn sì ń ránkà dédé pé ọkọ lágbájá ní ìyún náà ti tó nínú ìṣẹ̀mí ayé rẹ̀ sọ nígbà tí wọ́n bá dẹrù rẹ̀ jáde àwọn èèyàn gan ó fi ọ ṣe yẹ̀yẹ́ wọ́n ṣe kí ni wọ́n fi ọ ṣe yẹ̀yẹ́ ìwọ náà ò ti rí pé bísínẹ́sì kan bí èèyàn ti máa sọ fún àwọn ọkùnrin míì náà bí àwọn obìnrin míì náà ní tí wọn ò tí ì jára wọn o bí àwọn obìnrin míì ṣe jẹ́ gódìgà bẹ́ẹ̀ làwọn ọkùnrin míì náà jẹ́ gódìgà ọ̀pọ̀lọ́ ríbi tó tutù ó bá sí tí ara bá tu ọkùnrin míì báyìí yóò sì tún máa ṣògo nínú òṣì ìtí etí méjì mẹ́ta ò gbọ́dọ̀ máa bá yàn gbọ́ ẹlòmíì tún lè ní kí ló burú ń bẹ ṣe bọ́ ọkùnrin tí wọ́n ń ṣe ń kọ́ ṣé ń gbà tí bẹ́ẹ̀dì sọ wípé nítorí náà ọkùnrin ó fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ yóò sì dára ṣé ó sọ pé obìnrin ó sì fi àbí obìnrin ó sì ṣe kíni obìnrin ó sì kọ́ ilé tán
ọkùnrin yóò wá mọ́ kó bọ̀ ọba bẹ́ẹ̀ nígbà tí Bíbélì sọ wípé ọkùnrin yóò mọ ṣe kíni yóò mọ pèsè fún ilé rẹ̀ sọ ọba bí tí Bíbélì sọ pé obìnrin yóò mọ pèsè fún ilé rẹ̀ torí ẹlòmíì yóò kàn mọ kọlọ́n kó ṣàánú àwọn tá a gbọ́dọ̀ mọ dárúkọ tó jẹ́ pé ọgán tiẹ̀ ti ní kàríà tó jẹ́ pé àwọn èèyàn wò pé nígbà tí kàríà ti ọkùnrin ti ń lọlẹ̀ n ò fẹ́ mọ dá akọni tó wá jàjà fẹ́ òṣèrébìnrin kan tó jẹ́ pé ògo tiẹ̀ ń já wèrèwèrè tó yẹ kó make use of it bí tiẹ̀ bá tiẹ̀ ti ń lọlẹ̀ wọ́n wọ́ láti ìyàwó rẹ̀ tí ń gbé òkè wọ́n ò fi bọ́ ọgbà tó ọba ṣe ní bọ̀dá wá jókòó wọn láwọn mánéèjì nígbà wọn ó sì dán síta ń kọ́ wọ́n dán síta náà ni kò sí ń táàrí ṣe sí bẹ́ẹ̀ ni bó o bá ti lóò fẹ́ fáyé rẹ̀ sí nǹkan kan obìnrin tó lọ sọ nígbà tífẹ́ bá ń dùn lẹ́jọ́ mọ́ ṣe gbogbo ẹ̀ paparazzi láàmọ́ rí lórí ayélujára rẹ̀ lẹ́bọ̀dì náà mọ́ ṣe irú ìfẹ́ tí mo fẹ́ ni irú ìyàwó tí mo fẹ́ ni this lady is supportive this woman is kíní kan ọ̀gbẹ́ni reality yàtọ̀ sí ń tẹ́ ń rí lórí social media sọ ọmọ bóyá ẹni tó ń wíṣì pé kó fẹ́ rú ìyàwó bá sọ ọmọ bóyá kò tẹ́lẹ́rú tí ń pàṣẹ nú ilé sọ ọmọ bóyá orí social media pé nítorí wọ́n fẹ́ ṣe fídíò ṣẹ́jú kan sí méjì náà ni wọ́n fi darapọ̀ tán fi ṣe normal fún yín sọ tí ìmọ̀ in the next 5 years tí ọkùnrin yẹn náà ò bá ṣe wípé òun dìde tán òun wà nǹkan fojú ayé ń ṣe sọ tí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ má lérò pọ́n olówó nìkan náà ń ṣerú ẹ má lérò pọ́n celebrity nìkan náà ń ṣerú rẹ o àwọn tán ń ṣerú rẹ wọ́n pọ̀ jáǹtì rẹ̀ ṣùgbọ́n mọ̀ràn mi ní 2025 tí wọ́n bá sọ ẹja rẹ tó bá sọ ẹ̀wọ̀n rẹ sódò tó gbẹ́ja ńlá lóbìnrin mọ tí wọn náà fàyè rẹ ṣe kì í ṣe pé kọ́ wá jókòó náà ni kó mọ bọ́ títí ayérayé kó mọ bọ́ kó mọ bún ẹbí rẹ kí wọn náà mọ make use of that opportunity ọ̀lẹ ọkùnrin ní mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ sùn ó sì mọ̀ manage ìyàwó rẹ kọ́ lọ wá iṣẹ́ rẹ sí ọ́ndà ẹlòmíì níta ó sàn ju kọ́ lọ fẹ́ mọ̀ manage life ìyàwó rẹ lọ ó fẹ́ mọ̀ manage business ìyàwó rẹ business tó kọ yín jẹ wà ń bẹ àbí tó kọ rẹ wà ń bẹ wàá tó wà alright o alájìkẹ́rì iná ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.